basketball election kìdíkà election gbogbo ẹ̀ láti ṣàìfún owó ni ẹ jẹ́ tó ìtọ́rọ̀ wà láti ṣàìfún mọ́nì sápò ara wọn ni so ìṣèlú ta bá bẹ́ẹ̀ ká sọ pé lọ́wọ́ ta wà yìí o gbogbo sport wa general àti athletics ni o àti wọn tó ń gbá badminton ni o àti volleyball federation of Nigeria àti boxing federation of Nigeria àti handball everything swimming tó bá lè ṣe ogbẹ̀ kan declare state of emergency lórí gbogbo area yẹn náà for now gbogbo kọ́ńtì táwọn fẹ́ lọ ká suspend yẹ ṣèbí Haruna Kọ́ọ̀dì tí jáde sọ̀rọ̀ lẹ́nu jọ́mẹ́ta ìpọ́n òun ló máa sponsor ara òun fún tennis sponsor wo kọ́tẹ̀ ọkọ́ put a stop sí gbogbo competition táwọn fẹ́ lọ ẹ̀yin táwọn fẹ́ lọ world cup ẹ̀ tẹ̀ gbàtà àti qualify kọ́tẹ̀ ọkọ́ stop everything náà àwọn fẹ́ lọ yẹn gan tó máa ṣe bẹ́ẹ̀ tó máa jẹ́ ká lọ gan orí ojú wa máa wálẹ̀ ojú wa máa jà náà tó máa lè ṣèbí ìgbà ààrẹ àná fún èdè wa Nàìjíríà president Muhammadu Buhari adépọ́n fòfin de basketball èdè wa Nàìjíríà àlàyé lọ competition for like 2 years àlàyé lọ any external competition for like 2 years for 2 good years ìgbà tí president Muhammadu Buhari wà ń bẹ̀ tó bá lè ṣerú ẹ̀ fún football wa lọ́rọ̀ Nàìjíríà ẹ̀yin tẹ́ ẹ̀ lọ afcon tẹ́ ẹ̀ lọ́ fi kówó jẹ́ ẹ má lọ mọ́ ṣe bá qualify alọ group stage àbí ẹ̀já má lọ mọ́ kì í ṣòro láti ṣerú ẹ̀ kán fún gbogbo àwọn tó wà ní group wa kán fún gbogbo wọn 3 points.